ìjọba tún wọ́gi lé ètò yíyan Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun. ìdí rèé alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn Dáre Alébíoṣù ó ti darí àwọn afọbajẹ Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú àti ìdílé Fúsẹ̀ngbùwà láti ṣe ìdádúró ètò yíyan Àwùjalẹ̀ tó ń lọ lọ́wọ́. alága náà ní ìdarí yìí ló máa ń wáyé o nítorí onírúurú ẹ̀sùn tí àwọn tí wọ́n ti kọ ránṣẹ́ sáwọn tó fi mọ́ àwọn ẹ̀sùn pé àwọn àṣemáṣe kan wáyé lórí ètò yíyan Àwùjalẹ̀ náà. ó sọ wípé àwọn èèyàn wọ́n fẹ̀sùn kàn pé níṣe ni àwọn kan gbìyànjú láti fi ọ̀nà ẹ̀bùrú láti fi wá oyè náà tí ìgbésẹ̀ yíyan ọba náà tó sì ti ní ọwọ́ kan ìkà nínú lẹ́tà kan tí alága náà tó mọ̀ kọ ránṣẹ́ sáwọn afọbajẹ Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní 20 oṣù kínní ọdún 2026 yìí ó ní wọ́n ti kéde ìdarí náà gẹ́gẹ́ bí ohun tó wà nínú lẹ́tà náà. gẹ́gẹ́ bó ṣe sọ ìjọba gbé ìgbésẹ̀ náà lẹ́yìn tí wọ́n ṣe àgbéyẹ̀wò òfin tó mọ̀ de ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ Ògùn tọdún 2021 ìyẹn Obas and Chief Law of Ogun State 2021. wọ́n ní òfin fi àyè gba ìjọba láti ṣe ìdádúró ètò yíyan ọba tàbí ọmọ òye kan tí wọ́n bá rí wípé ìgbésẹ̀ náà rèé ó lè da omi àlàáfíà ìlú rú. ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ìròyìn tó tẹ àwọn lọ́wọ́ òun ló jẹ́ káwọn tètè gbé ìgbésẹ̀ láti ṣe ìdádúró ètò yíyan Àwùjalẹ̀ náà nítorí àti dènà àwọn ìwà èyí tó lè dá wàhálà sílẹ̀ nínú ìlú tí àwọn sì nílò láti dáàbò bo oyè ilẹ̀ Ìjẹ̀bú. alága náà ó wáá rọ àwọn afọbajẹ láti ṣe ìdádúró ètò yíyan Àwùjalẹ̀ náà títí tí wọ́n fi máa gbọ́ látọ̀dọ̀ ìjọba kí wọ́n tó tẹ̀síwájú pẹ̀lú ètò náà. ṣùgbọ́n lẹ́tà náà kò sọ pàtó ohun tó wà nínú ìwé ẹ̀sùn àtàwọn tó kọ̀wé ẹ̀sùn náà tó jẹ́ kí wọ́n máa gbé ìgbésẹ̀ náà. ṣáájú ni onírúurú awuyewuye ló ti ń wáyé lórí ètò yíyan Àwùjalẹ̀ náà kó tó di wípé wọ́n kọ́kọ́ wọ́gi lé ìgbésẹ̀ náà. lẹ́yìn náà ó ní ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ló mà kéde nínú lẹ́tà kan tí wọ́n kọ ránṣẹ́ sí ìdílé Fúsẹ̀ngbùwà ní ọjọ́ 6 oṣù kínní ọdún 2026 pé àwọn afọbajẹ wọ́n tún lè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà padà. lẹ́tà ọ̀hún ó sọ wípé àwọn ìdílé náà wọ́n ní ọjọ́ 14 lẹ́yìn tí wọ́n gba lẹ́tà náà láti fi gbé ìgbésẹ̀ kí wọ́n sì fi ọjọ́ àkókò àti gbàgede tí ètò fífa ọmọ òye kalẹ̀ náà yóò ti wáyé tó ìjọba ìbílẹ̀ náà létí. lẹ́yìn náà ó ní ìdílé Fúsẹ̀ngbùwà nínú àtẹ̀jáde kan tó ń síta ó ní wọ́n ti ṣàlàyé pé àwọn máa bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yan ọmọ òye ní ọjọ́ 12 oṣù kínní ọdún 2026. wọ́n ní ibi ìpàdé náà ń làwọn ti máa yan ọmọ òye tí àwọn sì máa forúkọ rẹ̀ àwọn máa fi ránṣẹ́ sáwọn afọbajẹ. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wí tó wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí o.